ọmọ kóòtù òjíire abẹ́ẹ̀ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ ó mà tún ti ṣẹlẹ̀ o. Àwọn agbésùnmọ̀mí mà ti gba ìgboro Kwara kan o. Kódà wọ́n tún ti mú olè mọ́ iṣẹ́ agbésùnmọ̀mí báyìí. Ìyẹn nìkan kọ́ o, wọ́n tún ti ń jí Fúlàní ẹgbẹ́ wọn gbé. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ Oòduà, ilẹ̀ àbínibí wa. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn agbésùnmọ̀mí wọ́n ti wọ ìlú Kwara kan báyìí o. Wọ́n dìídì lọ ṣọṣẹ́ níbẹ̀ débi wípé wọ́n ń jí wọn gbé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn agbésùnmọ̀mí ti lọ sí Ìlọrin East, ìyẹn ní Abdul. Gẹ́gẹ́ bí information náà, pé àwọn agbésùnmọ̀mí wọ bẹ̀ wọ́n ṣiṣẹ́ ní ọjọ́ ajé Monday yìí ní dédé agogo 11. Gẹ́gẹ́ bí information náà, àwọn agbésùnmọ̀mí wọ́n gba inú igbó ibi ibẹ̀ yẹn wọlé, wọ́n wá gbabẹ̀ jáde sí inú ilé kan, wọ́n fọ́ ilé yẹn jáde. Kódà gẹ́gẹ́ bí wọ́n ṣiṣẹ́ débi wípé wọ́n rọ́ọ̀ṣì ara wọn, wọ́n jí àwọn tó wà nínú ilé yẹn gbé. Lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá ní kí arábìnrin tó ń bẹ nínú ilé yẹn, wọ́n jí òun àti àwọn ọmọ ẹ̀ 3 tó kù, wọ́n jí wọn gbé papọ̀. Wọ́n mú àkọ́bí, wọ́n so lẹ́sẹ̀ àtọwọ́ lójú ìyá ẹ̀. Wọ́n dẹ̀ ti kọ́kọ́ fi lílù bà tiẹ̀ jẹ́. Lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lu ìyá àti àwọn ọmọ tó kù. Lẹ́yìn tí wọ́n lù wọ́n tán, wọ́n wá gba gbogbo owó ọwọ́ wọn. Ìyẹn nìkan kọ́ o, wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ wá ní kí arábìnrin yẹn nìṣó ní ilé ìtajà ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ kí wọ́n tó kúrò ní ilé níbi tí wọ́n ti lọ ṣe operation yìí, wọ́n ti kọ́kọ́ jí gbogbo oúnjẹ gbogbo àwọn tó ń bẹ nílé tó ń bẹ ní agbègbè yẹn, wọ́n ti jí oúnjẹ. Bẹ́ẹ̀ náà ni wọ́n ti gba owó lọ́wọ́ wọn. Ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú arábìnrin yìí, wọ́n wá mú lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ pé kó yá kó tẹ̀lé wọn, kó mú àwọn débi tí ó ti ń ṣiṣẹ́ yẹn ní ṣọ́ọ̀bù ẹ̀. Wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ tún wá ja olè, wọ́n tún wá kó gbogbo nǹkan tó ń bẹ nínú ṣọ́ọ̀bù arábìnrin yìí. Ṣé ẹ wá rí sí wípé àwọn agbésùnmọ̀mí wọ́n tún ti ń mú olè mọ́ṣẹ́ agbésùnmọ̀mí o nílẹ̀ Kwara. Kọ̀kọ̀ kúrò lára wọn níṣẹ́ ló tún pélé sí i. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń pariwo pé kí Sunday Igboho kó má wá sílẹ̀ Kwara. Ẹ wo, lẹ́yìn tí wọ́n wá jí àwọn ẹrù inú ṣọ́ọ̀bù tán, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máṣí àwọn èèyàn lọ sí inú igbó ibi tí wọ́n gbà wá. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń kó gbogbo wọn lọ, arábìnrin kan tẹ̀ ń wò yìí, òun ni ó wá dàbí pé ó ti rẹ̀ ẹ́, kò ní ipá mọ́, kò ní agbára láti tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ló ń ṣubú ní 9 ní 10. Bí ó ṣe di pé kò jẹ́ kí ìrìn àjò àwọn agbésùnmọ̀mí yìí yá nìyẹn. Àwọn agbésùnmọ̀mí wá wò pé ó dà pé black market ni arábìnrin. Ká tó wí kó tó fọ̀, bó ṣe fi arábìnrin yẹn lẹ̀ nìyẹn o. Bẹ́ẹ̀ ká sọ pé orí ló kó arábìnrin yẹn yọ. Ṣùgbọ́n o, àwọn ọmọ 3 wúmà yìí tó kù, wọ́n kó àwọn yẹn lọ. Bẹ́ẹ̀ kò wá ṣe àwọn yẹn nìkan ni wọ́n kó, kò ń ṣe àwọn yẹn nìkan ni wọ́n kó nílùú Kwara. Bẹ́ẹ̀ a dẹ̀ ń pariwo pé a lot oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú Kwara. Ẹ má gbàgbé wípé àwọn Fúlàní Emirates wọ́n gbé lọ́ọ̀yà dìde against Sunday Igboho. Bẹ́ẹ̀ even lọ́ọ̀yà kan jáde, ìyẹn Islamic lawyer. Àwọn yìí gangan ni wọ́n pariwo pé kí Sunday Igboho má wá rárá. Bẹ́ẹ̀ Sunday Igboho fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni. N tó wá dùn mí jù ni pé àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí nílùú Kwara, àwọn gangan ni ìyà jẹ. Ẹ wò ó, gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ náà lọ lórí ọ̀rọ̀ àwọn ajínigbé ilẹ̀ Kwara. Lẹ́yìn tí àwọn ajínigbé yìí jí àwọn ará bíi gbé successful, kò ju ọjọ́ mélòó kan lọ ní àwọn ajínigbé yìí bá pè ó, ní kí ló wí? Ṣé wọ́n ní kí ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé, ìyẹn arábìnrin yìí tí wọ́n filẹ̀ yìí, wọ́n ní kí wọ́n tètè lọ wá 1 million naira wá wípé àwọn fẹ́ fi ṣẹ́tù àwọn kan. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ àwọn ajínigbé yìí ti kọ́kọ́ sọ pé 100 million ni àwọn fẹ́ gbà. Lẹ́yìn tó sọ pé 100 million ni àwọn fẹ́ gbà
ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá negotiate ajínigbé àti oníbàárà wọ́n wá jọ negotiate ìyẹn nílẹ̀ Kwara wọ́n wá negotiate ẹ̀ sí 70 million naira lẹ́yìn 70 million naira yìí kò jọjọ́ kẹtẹ lọ làwọn ajínigbé pè fún 1 million naira yẹn wípé kí wọ́n sáré sẹ́ǹdì 1 million naira ní kíákíá agbésùmọ̀mí tún sáré pè fún urgent 1 million naira ṣe é rí wípé ó lẹ́tìkẹ́ nílẹ̀ Kwara bẹ́ẹ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ti jáde o àwọn náà lẹ́ ń rí tán bẹ̀rẹ̀ sí ní pariwo kiri ní orí ayélujára pé ìjọba bàbá Tinubu ẹ gbà wá ẹ̀yin èèyàn ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n pa àwọn ọmọ wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí arábìnrin tí wọ́n filẹ̀ tọ́jú ọmọ ẹ̀ mẹ́ta yẹn ṣe sọ̀rọ̀ ó ní àkọ́bí òun ó fẹ́ ṣe ẹ̀záàmù ó ti wà ní final exam bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ṣé ẹ̀dẹ̀ tí mo pe àfàìmọ̀ kó má jẹ́ pé ẹ̀záàmù òun náà kò tiẹ̀ lè rí ṣe olórí àdúrà bẹ̀ sí ni pé kọ́lọ́ má jẹ́ kí wọ́n wá di ohun tí wọ́n máa ka ọjọ́ fún wọn níbẹ̀ tó túmọ̀ sí pé kọ́lọ́ má jẹ́ pẹ́ sí ibi tí àwọn ajínigbé tún jí wọn gbé yìí bẹ́ẹ̀ àdẹ̀gbọ́ káwọn Ìlọrin Emirates àwọn Islamic Foundation àgbọ́ kọ́ wá jáde kọ́ wá sọ anything sí báyìí àyàtì wọn ò lè fún wàrà wọ́n tún dá wàrà nù olóyè Sunday Igboho dẹ̀ pariwo pé ẹ jẹ́ kóun wọlé Kwara bẹ́ẹ̀ irọ́ gbogbo wọn níṣe ni wọ́n ń pariwo wípé kí Sunday Igboho má wá ǹjẹ́ ẹ mọ̀ wípé kì í ṣe àwọn Yorùbá nìkan ni wọ́n jí gbé o bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí information náà ṣe tẹ̀ wá lọ́wọ́ àwọn Fúlàní wọ̀nyí wọ́n ní wọ́n tún jí Fúlàní ẹgbẹ́ wọn gbé nítorí arábìnrin tí wọ́n filẹ̀ yẹn sọ̀rọ̀ ó ní gbogbo bó ṣe sọ̀rọ̀ èdè Haúsá mọ́ Fúlàní òun ni wọ́n sọ o lẹ́yìn tí wọ́n kó àwọn débì kan tó ti rè òun arábìnrin yẹn ń jẹ́ kó yé wa pé wọ́n sọ fún un pé àwọn tó kù wọ́n sì ń bọ̀ láti fi jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mass ìjínigbé ni wọ́n ṣe tó túmọ̀ sí pé wọ́n dìídì wọ àdúgbò lọ wọ ìlú lọ máa kó wọn ni lẹ́yìn ibi tá a wí yìí ni a tún gbọ́ pé wọ́n tún lọ ṣọṣẹ́ ní ìlú Ìfẹ́lódùn náà that same day ní the same ọjọ́ yẹn náà ìyẹn ní Ìlọrin East ṣùgbọ́n ṣẹ́rí níbi títí Ìfẹ́lódùn Ìlọrin East ṣe ló dàbí pé pitipiti yẹn ọ̀dọ̀ àwọn Fúlàní ló fèsì nítorí àwọn Fúlàní ni a gbọ́ pé àwọn ajínigbé yìí tún lọ jí gbé lẹ́yìn tí wọ́n jí àwọn Yorùbá tán nílọrin ní ìlú Kwara ṣe ló wáá fi hàn gàdàgbàǹgbà pé Fúlàní náà ti ń jí Fúlàní ẹgbẹ́ gbé bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ kò wá ṣe pé wọ́n jí àwọn yẹn gbé nìkan gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n tún pa lára Fúlàní tí wọ́n jí gbé ní Ìfẹ́lódùn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wò ó ṣé kò ń ṣe pé kìíní ìfẹ́ jọjọ́ iṣẹ́ sẹ́tọ̀pù kọ́mà ní ojoojúmọ́ ni wọ́n pariwo pé Yorùbá ló jí gbé ẹ jẹ́ kó jí àwọn Fúlàní náà gbé so that a lè look meaningful lójú àwọn èèyàn ṣe ló dàbí pé bó ṣe ń ṣe nìyẹn o now ẹ rí kí anybody jáde kí ó sọ̀rọ̀ sí nípa ẹ̀ nítorí pé ẹ̀sìn lóníkálukú wọn á máa gbèrú sórí tí wọ́n á máa pariwo wípé rárá o àwọn ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn làwọn fẹ́ kó wá ṣe é bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ wọn ò dẹ̀ lọ pé Mufti Ìwó kó tiẹ̀ kó àwọn ọmọ ẹ̀yìn tiẹ̀ náà kó wá gbà wọ́n nílẹ̀ Kwara nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí kọmíṣánná ìlú Kwara ti sọ̀rọ̀ torí à ń gbọ́ pé 176 àwọn èèyàn ni wọ́n jí gbé ṣùgbọ́n ọlọ́pàá náà kọmíṣánná náà ń jẹ́ kó wá pé àwọn tó jí gbé o wọn ò lóǹkà nítorí pé wọn ò lè sọ pàtó iye èèyàn tí wọ́n jí gbé ní ọjọ́ Ajé Monday ìyá mi ẹ̀yin bàbá mi àní rí jù báyìí lọ lórí ìkànnì wa o Ilẹ̀ Oòduà ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa bó o kó lọ fàyà ẹ subscribe ẹ gbọ́wọ́lé bá tiwa jẹ́ pẹ̀lú subscribe láfi kí n pé Ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa Ilẹ̀ Oòduà gbè wá o bẹ́ẹ̀ kò ní gbé ọ̀dàlẹ̀.